Bí èèyàn bá fojú wolẹ̀ dáadáa, ọ̀rọ̀ ìgbésùmọ̀mí àti ìfẹ̀míṣòfò tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò kàn bẹ̀rẹ̀ lọ́jọ́ kan o. Wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe bẹ̀rẹ̀ rèé láwọn ìpínlẹ̀ tó ti bẹ̀rẹ̀, pàápàá jùlọ ní Òkè Ọya, ní àwọn agbègbè bíi Borno. Wọ́n bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ pé nǹkan kéékèèké ni tó fi di ní ńlá. Àkíyèsí pàtàkì ni pé irú àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́, ó ti di àpérò fún gbogbo ọmọ eriwo. Bá a bá wò ó dáadáa, àwọn ará bíi ti ń gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ sílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ti ń fi ikú gbígbóná pa àwọn ènìyàn. Díẹ̀díẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ní Kwara, díẹ̀díẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ondo nígbà ayé Akérédolú olóògbé. Ó gbìyànjú, ó dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ṣùgbọ́n ní báyìí, bó tiẹ̀ jẹ́ pé olóògbé Buhari náà àti Màlàmí wọ́n kọ ẹ̀yìn sí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn bí ìgbà tí wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ onílé fàlejò. Wọ́n gbógun ti Akérédolú ńgbà náà, agídí làmọ̀tẹ́kùn fi dúró. Látìgbà tí Àmọ̀tẹ́kùn ti wá dúró, tí wọ́n ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà, kò fẹ́ẹ̀ sí ìrànlọ́wọ́ kan pàtó nípa àwọn nǹkan èlò irinṣẹ́ tó jọjú tó yẹ kí àwọn Àmọ̀tẹ́kùn máa lò. Ìpínlẹ̀ Ọ̀yọ́, wàhálà tó ń ṣẹlẹ̀ ńbẹ̀, pàápàá jùlọ àwọn ọmọ iléèwé tí wọ́n lọ kó l'Ògbómọ̀ṣọ́, kò ń ṣe nǹkan tá a lè fojú yẹpẹrẹ wò mọ́. Ó ti kúrò ní nǹkan tí ọmọ Yorùbá gbọ́dọ̀ fi ọwọ́ mú mọ́ lóní yẹpẹrẹ. Kí ló ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́? Ẹ má gbàgbé pé Olúbàdàn sọ pé kábíyèsí o, gbogbo ẹ̀yin darandaran ẹ kúrò núgbó. Síbẹ̀, ṣáwọn tí ò gbọ́rọ̀ síjọba lẹ́nu ni wọ́n fẹ́ gbọ́rọ̀ sọba aládé lẹ́nu? Ṣáwọn tí àwọn agbófinró sì ń fọgbọ́n ṣe ọ̀rọ̀ wọn nítorí ìbẹ̀rù àwọn nǹkan ìjà tí wọ́n gbé dání, ṣùgbọ́n táwọn agbófinró tí tiwọn ò tó nǹkan? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó tó àsìkò láti pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti wá dáàbò bò ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá, nítorí pé eléyìí ti kọjá bó ṣe yẹ. Bẹ́ẹ̀ bá wò ó dáadáa, kò fẹ́ẹ̀ síbi tí wọn ò ti kárí báyìí, níbi tí àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí, níbi tí wọ́n bá dé. Wọ́n fi ń yangàn, wọ́n dẹ̀ ń sọ wípé ibí làwọn wà. Wọ́n dẹ̀ ṣetán láti gbalẹ̀ onílẹ̀, kán dẹ̀ pa ẹni ẹlẹ́ni aláìṣẹ̀. Ṣé bó ṣe ń lọ yìí, orúkọ wo ni ìjọba yìí ń fún ara wọn? Pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń ṣe kùkù kẹ̀kẹ́ ìdìbò, àwọn afẹ̀míṣòfò wọ́n ń ṣe kùkù kẹ̀kẹ́ ìpani. Ṣé kò tó àsìkò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tún fi ojú lámẹ̀yẹ́ tó wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn afẹ̀míṣòfò tó ń wọlé Yorùbá wá? Kí ni yóò jọ́nà àbáyọ lóní kíákíá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Kí ló ń dí ètò ọlọ́pàá ìpínlẹ̀ lọ́wọ́? Kí ló ń dá dúró? Àwọn nǹkan kan wà tó jẹ́ pé lóní yàjóyàjó níjọba máa ń ṣe. Kí ló ń dá kó ní kálukú wà láyé ààrẹ kó sì dáàbò bo ìpínlẹ̀? Kí ló ń dá dúró? Kò sí tí ò hàn gbangba wípé àwọn agbófinró ń gbìyànjú ni. Kí ló ń dá èrò lágbára oníkálukú lágbègbè rẹ̀ dúró nígbà tí ọlọ́pàá ìpínlẹ̀ tó ń mẹ́hẹ? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àsìkò rèé, àwọn ọmọ Yorùbá wọ́n nílò gbígbẹ́sẹ̀ gbígbọ́wọ́ lóní kíákíá
lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tágbára ìjọba ò fẹ́ ká mọ́, lórí ọ̀rọ̀ àwọn aṣẹ̀málù tó jẹ́ pé tó bá wù wọ́n ni wọ́n ń ṣe. Ìdí tá a fi ń pera wa lọ́kan lábẹ́ One Nigeria kò yé ẹnikẹ́ni mọ́ nígbà tí àwọn aláìṣẹ̀ tí àwọn kan tẹ́ ẹ jọ pera wọn lọ́kan tí wọ́n sì ń dẹ́mi wọn légbodò. Ilẹ̀ Yorùbá ń pariwo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ kí wọ́n pa ilẹ̀ Yorùbá run bí wọ́n ṣe ń pa Òkè Ọya run nítorí ẹ̀sìn tàbí nítorí agbára òṣèlú. Ìwà burúkú àwọn aráabí yìí ó ti jẹ́ kó máa sú àwọn ènìyàn wípé ìjọba wọn ò tètè gbé ìgbésẹ̀ láti dá wọn lọ́wọ́ kọ́. Àwọn ẹni tá à ń sọ yìí wọ́n ń pa ènìyàn, wọ́n tún ń bá àwọn ọmọ ọlọ́mọ sùn lójú òbí tàbí lójú ẹ̀gbọ́n, lójú ẹbí àti lójú ọkọ wọn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló ṣẹlẹ̀? Lílọ kó àwọn ọmọ ní Ògbómọ̀ṣọ́, àwọn ọmọ iléèwé nípínlẹ̀ Ọ̀yọ́, ó ti dàbí ẹni wípé kí ààrẹ tètè wá nǹkan ṣe sí i. Kó má jẹ́ pé àwọn ìwà yìí, àwọn ìwà tó fẹ́ fòpin sí orílẹ̀-èdè Nàìjíríà ni. Nítorí pé ààbò ọmọ Yorùbá ṣe pàtàkì. Wọn ò lè máa bá ọmọ Yorùbá sùn, kì í ṣe àṣà wa níta gbangba tàbí lójú àwọn ènìyàn rẹ̀, tàbí láti máa nàka sí ọmọ tó wù ú, ìyẹn àwọn afẹ̀míṣòfò, kí wọ́n sì máa lọ bẹ́ẹ̀. Bíjọba ò bá mọ nǹkan tó kù lórí ọ̀rọ̀ yìí, kí wọ́n pe àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí kán tó ró wọn lágbára. Níbo ni olóyè Sunday Ìgbòho tẹ́lé ẹgbẹ́ ètò ààbò lé lọ́wọ́ allegedly? Bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, kí ló ń dí wọn lọ́wọ́ tí wọn ò fi tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tí aríwò tí wọ́n pè ní ìrù ẹkùn lórí fọ́nrán? Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, inú ọmọ Yorùbá ò dùn, inú ìpínlẹ̀ Ọ̀yọ́ ò dùn, inú ọmọ Nàìjíríà ò dùn pẹ̀lú bí ètò ààbò ṣe mẹ́ẹ̀. Ẹ jẹ́ kó dópin o. Ní kíkó tí wọ́n lọ kó àwọn ọmọ iléèwé nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá, nǹkan ti dé o. Ẹ má wòran o. Ẹ má jẹ́ ká jẹ́ kó ju báyìí lọ o. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ má wòran. Ẹ̀yin tèkìtì, ẹ má wòran. Ààbò ara ẹni lààbò ìlú. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dẹ̀ bẹ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency wípé eléyìí ti pọ̀ jù. Ẹ bá wa dẹ́kun ẹ̀ nílẹ̀ Yorùbá, ní gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá. Àwa ò fẹ́ agbésùmọ̀mí, bẹ́ẹ̀ la fẹ́ afẹ̀míṣòfò. Ìkànnì Jùgbà Máa Sàlẹ̀ tí ń gbọ́ wa.